Ẹ̀yin aráalé, èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi tá a gbọ́ wọ́n ní àǹtí wàhálà wọ́n ní wọ́n tú ọ̀rọ̀ jáde o. Gbogbo bí kábíyèsí ṣe ń maltreat wọn ní inú palace, wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n sọ jáde. Wọ́n ní àwọn ò lè máa ṣiṣẹ́ kí kábíyèsí máa mú owó yẹn kó máa fi ṣe birthday fún yàn. Wọ́n ní kí ló fa ọ̀rọ̀ yìí? Wọ́n ní nǹkan tó fa ọ̀rọ̀ yìí ó ní birthday tí kábíyèsí tán ṣe fún àǹtí wa Canada. Ẹ mọ̀ pé ọjọ́ mẹ́rin léraléra ni kábíyèsí fi celebrate àǹtí wa Canada. Ọ̀rọ̀ yìí ó bí àǹtí wa rí nínú gan-an ni. Wọ́n ní gbogbo bí àwọn ṣe ń ṣe iṣẹ́ fún kábíyèsí wípé kò sí ọ̀sẹ̀ àbí ọjọ́ tí kábíyèsí ò kí ń gba return lọ́wọ́ àwọn lórí ọ̀rọ̀ ibi iṣẹ́ àdìrẹ èyí tí wọ́n jọ ń ṣe. Ẹ mọ̀ pé àdìrẹ factory tí Ọ̀jájá ní, àǹtí wa ní bàbá Erin ńlá fi síbẹ̀ tí wọ́n manage ibẹ̀. Allegedly bí a ṣe gbọ́ tí àǹtí wa sọ wípé lójúmọ́ kan return tí bàbá wa ń gbà lórí factory yẹn kì í ṣe return kékeré. Wípé báwo lòun ṣe máa kó return fún kábíyèsí tó jẹ́ pé wọ́n máa ná fún obìnrin ni. Wípé òun ò lè máa ṣiṣẹ́ kó jẹ́ pé obìnrin ni kábíyèsí máa náwó fún. Kí ló fa ọ̀rọ̀ yìí? Wọ́n gbọ́ wípé gbogbo owó èyí tí wọ́n fi ṣe birthday àǹtí wa Canada, wípé kábíyèsí ló ná everything. Àtìgbà tí kábíyèsí ti gbọ́ pé àǹtí wa Canada gba appointment ní Canada, wọ́n ní ó ní ṣe pẹ̀lú labour. Wọ́n ní àtìgbà yẹn báyìí ni bàbá Erin ńlá ni wọ́n ti ní kí àǹtí wa Canada wá di olórí. Apartment tó yẹ kí wọ́n tún ṣe fún Queen Naomi, ibẹ̀ ni àǹtí wa Canada ń sọ pé òun fẹ́ gbé. Wípé torí òun ò lè máa gbé 7 bedroom apartment ní Canada kó òun wá dé Nàìjíríà kó wá fún un mọ́ 2 bedroom apartment. Wípé so apartment tó jẹ́ 4 bedroom tó dẹ̀ ní kitchen òun ni òun fẹ́. Wọ́n ní bàbá Erin ńlá ń sáré kìtàkìtà. Wọ́n sọ fún àǹtí wa kó jáde nínú apartment yẹn fún un. Wípé ìyàwó tuntun ó fẹ́ move síbẹ̀. Gbogbo yín náà dẹ̀ lè rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media. Bí a ṣe ń sọ lọ o, wọ́n ní àǹtí wa ní àtìgbà tí òun ti bẹ̀rẹ̀ sí fún kábíyèsí ní return owó lórí àdìrẹ factory, orí àǹtí wa Canada ní kábíyèsí ná gbogbo ẹ̀ sí. Wípé òun ò dẹ̀ lè máa ṣiṣẹ́ kó máa kówó fún kábíyèsí kí kábíyèsí máa ná fún obìnrin. Wípé kí ló dé tó jẹ́ pé kábíyèsí ò ever celebrate birthday tóun rí. Wípé birthday kékeré báyìí kábíyèsí ò ṣe fóun rí. Wípé yàtọ̀ sí pé wọ́n ti ń celebrate birthday, pé kán pe òun lọ́jọ́ birthday, kán ní happy birthday o, àǹtí wa wọ́n ní kábíyèsí ò ṣe rí. Wọ́n ní ṣùgbọ́n obìnrin míì ní kábíyèsí máa celebrate birthday fún. Wípé so òun ò lè ever máa kówó fún kábíyèsí lórí àdìrẹ factory kí kábíyèsí wa máa ná fún àǹtí wa Canada. Wípé so kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Wípé òun dẹ̀ ti yọ ọwọ́ òun lórí ọ̀rọ̀ Queen Naomi àti Tade ní káwò. Allegedly bí a ṣe gbọ́, wọ́n ní àǹtí wa ti ẹ̀fẹ́ bá wọn gba lọ́ọ̀yà lórí ọ̀rọ̀ Tade ní káwò láti gba custody Tade ní káwò tẹ̀lé. Wọ́n ní bí àǹtí wa bó ṣe rí gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe ló ní láyé òun ti yọ ọwọ́ òun lórí ọ̀rọ̀ Queen Naomi àti ọ̀rọ̀ Tade ní káwò. Wípé nǹkan tí bàbá Erin ńlá ń fi ojú àwọn rí nínú palace ní ìsìn, wípé kì í ṣe kékeré. Wípé so òun ti rọra jókòó ara òun, òun ti rí ibi tí kábíyèsí tí wọ́n ń roko sí. Wípé torí ní ìsìn gbogbo nǹkan tó
tí tí kábíyèsí ń ṣe òun ni bí àǹtí wa Canada bọ́n ṣe máa move permanently sí inú palace wọn wípé so òun ò dẹ̀ lè máa ja ìjà tí ò ní ìdí. Nǹkan tí a gbọ́ nìyẹn tán ní àǹtí wa àròsọ. Nǹkan tí ò yé mi ni pé ó ṣe jẹ́ pé ìgbà tí kábíyèsí bá ti ń gbé ìgbésẹ̀ wípé kí Queen Naomi kó padà sínú palace, ìgbà yẹn ni kábíyèsí máa ṣètò ìgbéyàwó. Ẹ rántí ìgbà tí ó yẹ kí Queen Naomi padà sínú palace tí àǹtí wa tó make sure pé kábíyèsí ṣe ìgbéyàwó Dr. Elizabeth. Ẹ rántí ìgbà yẹn tó jẹ́ pé àwọn àti kábíyèsí fi bí ọdún kan jà tí Queen Naomi bínú sí wọn. Òun ló tún ṣẹlẹ̀ yìí. Ìgbéyàwó àǹtí wa Canada ló tún kù báyìí. Ìgbà tí Queen Naomi ti gba ẹ̀bẹ̀ kábíyèsí tó ti move sí inú palace yẹn tá ní pé wọ́n ń lọ wọ́n ń bọ̀ tí wọ́n wà nínú royal manor. Ìgbà yẹn ni kábíyèsí tún gbé ìgbésẹ̀ láti fẹ́ àǹtí wa Canada wá sí inú palace. Kí ló dé? Ẹ wá ní pé ẹ lọ ń bẹ family àwọn Queen Naomi. Ẹ jọ ń torí Ọlọ́run kí lẹ lọ ń bẹ family àwọn Queen Naomi fún? Ṣé ẹ ń bẹ family àwọn Queen Naomi pé kí wọ́n kàn gba ìyàwó tipátipá dì? Àbí ẹ ń bẹ family àwọn Queen Naomi wípé ẹ fẹ́ kí wọ́n wà lára àwọn ìyàwó tẹ fẹ́ kó jọ sínú palace? Torí bíbẹ̀ yẹn, ọ̀rọ̀ bíbẹ̀ tẹ lọ ń bẹ̀ wọ́n yẹn kò yé mi. Àwọn tẹ lọ ń bẹ abiyamọ ni wọ́n dẹ̀ mọ nǹkan tó ń jẹ́ ilé olórogún. Ṣé kí ọmọ 30 years kí wọ́n wá máa gba ìyàwó 51 years ni àbí 55 years? Gbogbo àwọn tẹ kó sínú palace yìí, àwọn ìyá tẹ kó sínú palace yìí, gbogbo wọn náà jù yín lọ. Gbogbo wọn náà jù yín lọ. So kí kábíyèsí kí Queen Naomi kan wá máa gba àwọn ìyàwó tó jù wọ́n lọ nínú palace yín. Kábíyèsí, ó yẹ kẹ́ ẹ ro ọ̀rọ̀ yìí dáadáa o. Nítorí ẹ̀ ni àwọn family Queen Naomi fi ń sọ fún yín wípé kẹ́ ẹ fi Queen Naomi sílẹ̀, kẹ́ ẹ jẹ́ kán move on pẹ̀lú life wọn. Wípé enough is enough. Wípé àwọn ò lè lajú àwọn sílẹ̀ kí gbogbo orú nǹkan báyìí kó máa ṣẹlẹ̀. Nǹkan tí Queen Naomi ń go through kì í ṣe kékeré lórí ọ̀rọ̀ bí kábíyèsí ṣe ń kó àwọn obìnrin yìí kiri. Gbogbo nǹkan tí bàbá Erin ńlá dẹ̀ ń ṣe fún Queen Naomi nígbà tó wà ní palace, òun ni gbogbo yín ń rí yẹn. A ti ń rí ní ìsìn. Queen Naomi kàn jẹ́ èèyàn kan tó ní àmúmọ́ra ni. Ṣé ẹ rí pé àwọn olórí yìí wọn lè gba nǹkan tí Queen Naomi gbà? Ẹ rí tí gbogbo wọn ń pariwo síta. Ẹ rí tán ń pariwo síta. Ṣé bí ìgbà tí Queen Naomi wà ní palace yẹn, ṣé bí gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe yìí ni wọ́n ṣe ń gbà yẹn? Ṣé ẹ rí kí Queen Naomi sọ̀rọ̀? Wọn ò sọ̀rọ̀ ẹyọ kan báyìí rí, wọn ò complain rí. Nǹkan tí wọ́n ń pè ní anointing Ọlọ́run nìyẹn. Tí ò bá ń ṣe ẹ̀mí mímọ́ tó ń gbénu wọn, ayé ò bá ti gbọ́, ọ̀run ò bá ti mọ̀. Ṣùgbọ́n nítorí Queen Naomi ò sọ nǹkan kan, kábíyèsí bẹ̀rẹ̀ sí take advantages of this. Wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ àwọn obìnrin sí. Ẹ wá ń sọ ní ìsìn pé ẹ fẹ́ gbé ìyàwó Canada wọnú palace yín kí Queen Naomi wá gbá ìyàwó. Irú ìyàwó wo nìyẹn? Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú Queen Naomi o níbikíbi tán bá wà. Queen Naomi ò tiẹ̀ care. Ẹ bá fẹ́ gbogbo àwọn obìnrin yẹn pátápátá sínú palace yín, ẹ fi Queen Naomi sílẹ̀. Queen Naomi ò tiẹ̀ care ń pa anything ní ìsìn. Iṣẹ́ wọn tí wọ́n ń ṣe òun ni wọ́n kọjú mọ́ torí wọ́n ní project kan tó ń ṣe ní Australia. Wọ́n dẹ̀ ní táwọn ò bá parí àwọn ò ní wá. 3 months náà fi máa ṣe. So ó ní ṣe pẹ̀lú iṣẹ́ Ọlọ́run èyí tí wọ́n ń ṣe tó jẹ́ pé wọ́n fún wọn ní contract yẹn. So ẹ̀yin èèyàn lé, wọ́n ní ó ń dùn kábíyèsí pé wọ́n gbọ́mọ àwọn lọ sí Australia, wọ́n gbọ́mọ àwọn lọ sí UK. Torí bí a ṣe gbọ́ wọn ní UK náà máa gbà lọ sí Australia. Wọ́n ní nǹkan tó ń dùn kábíyèsí nìyẹn. Wípé Queen Naomi ò tiẹ̀ kí à ń pa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Queen Naomi ò lè kí à ń pa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ because wọ́n lè wá jẹ́ kẹ́ fáwọn ní high blood pressure àti heart attack. So the only thing náà ni kán ignore gbogbo ọ̀rọ̀ yẹn. Kán máa gbàdúrà. Kán gbé ọ̀rọ̀ wọn lé Ọlọ́run lọ́wọ́ because Ọlọ́run nìkan ló lè yanjú gbogbo ọ̀rọ̀ yìí, kì í ṣe ènìyàn. Ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ bí a ṣe gbọ́ nìyẹn o. Tí a ní ká mú
ọ̀rọ̀ yìí wá fún yín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa o. Orúkọ mi ni Máṣọlá, Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa àti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A dẹ̀ tún ń ṣe advert lórí ìkànnì yìí. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com tẹ́ bá ní ìpolówó ọjà. Èyí tí ẹ bá ti subscribe, ẹ subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ má gbàgbé pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí àlẹ́jì ni o. Nǹkan tá a gbọ́ lórí social media láwa torchlight fún yín. Mi bá kábíyèsí gbé inú palace o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo ẹ̀yin old subscribers àti new subscribers, a dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share, gbogbo ẹ̀ la rí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè. Ẹni tọrọ jẹ, ẹni tọrọ mọ o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe ẹ kú Saturday á tún yín lára o. Please share this video, like and subscribe. God bless you all. Ẹ má gbàgbé pé à ń ṣe advert fún collection center store. Ẹ bá wọn ra bàtà. Ẹ bá wọn ra bàtà. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Collection center store. Bàtà tí wọ́n ń tà Italian ni. Ó dúró déédéé, ó jiná. Ìtẹ̀lẹ̀ ó dúró déédéé. Ẹ máa lò fúnra ara yín lẹ máa sọ́nù gbè. Wọ́n ń ta palm, wọ́n ń ta 18 karat gold, wọ́n ń ta 14 karat gold. Wọ́n ń ta palm tẹ̀lé wọ̀ sí native, wọ́n ń ta slippers, wọ́n ń ta cover shoe. Gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ òun ni wọ́n ń tà ní bàtà ọkùnrin àti tóbìnrin. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń ta àwọn fashion bags fún àwọn obìnrin. Ẹ̀yin èèyàn lé ẹ kàn sí collectioncenterstore@gmail.com. Bẹ́ẹ̀ náà ni à ń ṣe advert fún Royal Beauty Goods and Store. Royal Beauty ń kí yín o. Wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra. Wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra. Wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra. Royal Beauty ń kí yín o. Ẹ̀yin èèyàn lé ẹ kàn sí Royal Beauty Goods and Store. Wọ́n ń ta fìlà tẹ̀lé dé physical kaftan, ìró àti bùbá agbádá. Gbogbo ẹ̀ lẹ lè dé fìlà yìí sí. Òfì ni wọ́n fi ṣe lóríṣiríṣi kọ́lọ̀. Ẹ kàn sí Royal Beauty and Goods and Store. Ẹ̀yin èèyàn lé mo kí yín pé ẹ ṣeun, ẹ kú àdúrótì wa lórí channel yìí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV ń kí yín o.